أيها الغادي لا يثرب مهلا لتحمل شوقا ما أتيك له حملا تحمل رعاك الله مني تحية وبلغ سلامي روح من طيبة حلا إلهي أنت للعلماء أمن فقل للشيخ محي الدين أمنا إلهي أنت للعلماء فضل فقل للشيخ محي الدين فضلا سلامي على المختار من خيرة الأمم وأكرمه مبعوث به رسل قد ختم سلامي على من سار ليلا إلى العلا وكان له جبريل من جملة خدم سلامي على من شق جبريل صدره صغيرا ولم يشكو لذلك من ألم سلامي على طه وياسين والضحى سلامي على الممدوح في النون والقلم سلامي على من قال للبدر في السماء على فانقسم نصفين يا بدر فانقسم سلامي على من قال للناقة اشهدي بأني رسول الله قالت له نعم سلامي على من قال للدب من أنا فقال رسول الله أرسلت للأمم سلامي على من قال يا رب أمتي أجرهم من النيران قال نعم نعم أيا من كلما نودي أجابا ومن بجلاله ينشي سحابا وكلم في الدجى موسى بلطف كلاما ثم ألامه الخطابا ويا من رد يوسف بعد بعد وكان أبوه ينتهب انتحابا ويا من خص أحمد واصطفاه وأعطاه رسالة والكتابا وقربه وسماه حبيبا وأعتق من شفاعة رقابا لك الفضل المبين على عطاء من أنت به وضاعفت الثوابا جد للشيخ محي الدين كل المرامي أنله يا مولى المثابة ألا يا رسول الله يا خير مرسل عليك صلاة الله لا تتناهى فيا فوز من صلى عليك من الورى صلاة يعم الكون منك سناها
أحبك يا رسول الله حبا يقربني إلى الرحمن قربا ويكفيني من العقبى نجاة إذا حشر الفتى مع من أحب إذا حشر الفتى مع من أحب. gbogbo àwa tí Ọlọ́run bá ní kí n tá a fi ń sọ̀rọ̀ yìí kó dọ́dọ̀ wa tí gbogbo wa sì jọ fẹ́ràn Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. èmi là á ń ṣe tó tó bẹ́ẹ̀ tá a fi lè yòǹbó Ànábì. إن كنت تبغي للأمم رحيلا ولمعو ذنبك لو أردت سبيلا. ìwọ tó wà níbí gbogbo ẹ̀dá tí ò bá fẹ́ kí ìbànújẹ́ ó sọ léhùn níbi tí ó máa gbé. صلي على خير الأنام محمد. sáàtì wáàyè láti yòǹbá Nabi Muhammad. وحذر هديت بأن تكون بخيلا. ìjókòó tí a wà lẹ́nìí ọ̀rọ̀ méjì ló ń sọ. Sheikh wa Abdulkadir oníkan صلت ملائكة السماء على النبي. tí o bá lè yẹn wá lè kéwú kó sì lo kéwú kó sì máa jẹ́ ìjẹ́ àfà kó wá máa rí màkàmà báyìí lò ó ní tó kún gbogbo àfà náà kọ́ láyé máa ń yẹ. àfà tí ò bá ní nǹkan mẹ́rin tí mo fẹ́ kà yìí ìbá sọ pé ọ̀dọ̀ Ọlọ́run ló ti dé nísìn àbùkù ni ó kàn. صلت ملائكة السماء على النبي. Sheikh wo nìkan ìran mẹ́ta tí ìgbà fún yẹn ló gbà fún yín. Sheikh àwọn àfáà tẹ kójọ tẹ́lẹ̀ tí ń lọ tí ń bọ̀ orí wọn fapò kọjá kí wọ́n gbà fún yẹn ìmí kéwú kọjá kádàrá rẹ̀. àwọn àfáà ìgbà fún yẹn ohun tí wọ́n sọ ni pé ntọ́ ké làwa náà ké. صلت ملائكة السماء على النبي. àwọn tára wa tún máa gan làwọn olówó. èrè Admiral Afọláyan ni àwọn lọ̀gá sí CNS wa tó jọ mọ Ọ̀fà. Admiral Adékayè ọ̀gá wọn nìyẹn. ọ̀gá wọn nù. àwọn tí wọn gbọ́dọ̀ bínú tí Nàìjíríà wọn máa bínú nù. والرب صلى ẹ ń wo Afọláyan tí wọn dákẹ́ wọ́ọ́rọ́ bá wọn. ṣé bá mi ra jìgìjìgì nísìn ọ́ọ̀lù yóò mọ̀ kó ń gbàlejò náà tí ó mọ̀ ìyàwó bí. والرب صلى ìjókòó yìí má dèèyàn tó pọ̀ mọ́lẹ̀. واصطفاه خليلا. tọ́bọ̀ wá kéwú kó lówó tó lè gbà fún ọ yóò rí ìjẹni Ọlọ́run lára rẹ ni. torí tó bá fẹ́ sakọ ẹgbẹ́ rẹ ní fi hàn tú wá ká mọ́lẹ́ tí ń bẹ̀ kó bá mú. والرب صلى
واصطفاه خليلا والرب صلى واصطفاه خليلا. Sheikh wa Abdulkadir ẹlẹ́ẹ̀kẹta tí ì gbà fún ni bẹ́ẹ̀ tí wà obìnrin wọ̀nyí ẹ̀ tí wọ́n bẹ́ẹ̀ lè ṣe sí ọ̀rẹ́ ayé rẹ̀ ò lè dá a mọ́ láíláí. والرب صلى kì í sàwọn obìnrin sá lókùnrin ọ̀lù ifá àwọn tó lọ ń pè dá sọ̀rọ̀ láyé. واصطفاه خليلا. wọ́n ń sọ bí táwọn fi bọ̀ọ̀lì àtẹ̀pá yí mọ́lẹ̀. káwọn ni wọ́n bí wọ́n ti jòkó ìlọkùn ní ń pe ọkùnrin ránṣẹ́. والرب صلى واصطفاه خليلا. ọmọdé ibo ní píẹ̀ bàbá ẹ̀míà gbogbo èèyàn ló kún bí ẹ̀ pé ṣéèwù ni. شيخ. àwọn èèyàn ńláńlá jẹ̀rọ kí gbogbo èèyàn ọ̀rẹ́ wọn kan láti Amẹ́ríkà ti ń bá sọ̀rọ̀ bá ní ìsìn bẹ́ẹ̀ sì jòkó tì mí yẹn. صل على خير الأنام محمد. bàbá wọn oníkan kí wọn ló já yóò yẹ yín báyìí ó ní nǹkan mẹ́rin tẹ́ ẹ ní gbogbo ẹni tí ò bá sì ní níbí kò ráyé wá àlìjúùdù àsàkà kéèyàn ó lè tọrẹ oníkan wa máa tọrẹ náà. والرب صلى ìyàwó dáa. واصطفاه خليلا. ṣé wo ní kán. والرب صلى واصطفاه خليلا. gbogbo wọn tó wà ń bí báyé bá ń sọ pé Ọlọ́run fún ọ lówó tó ọ lè tọrẹ Ọlọ́run kí ọ ní kò gẹ ọ ọmọ kan àbùkù ká pẹ̀lú owó rẹ ọkàn nípa tí ò tó ọ ní ọmọ gba yìí pẹ̀lú owó ẹ̀sìn tó ọ ní tó ọ lè ná èèyàn ṣe lówó kó má lè ná ọ̀rá yé wá nù. والرب صلى واصطفاه خليلا. mọ̀lídìí mi tí mo ṣe ládùn ní ṣé òní kan $500,000 ẹ fún mi 500,000. والرب صلى واصطفاه خليلا. اشتروا بالمال حمدا. olùwọ́ tó ń bẹ lójú àgbo fowó rẹ ra ẹsẹ̀ wọn àná káyọ̀ máa kúnlẹ̀ kí ọ kọ́ débi tí wọ́n ti bí ọkàn mọ́ páàkì kí ọ̀nà ẹ̀yà olóríire wa ń bọ̀ ẹ̀yin olówó tẹ̀ wá mi mo dé ta mo bá òbítíbitì ọkọ̀ ẹ̀rín yín ń pa mí tẹ̀ bá máa ná owó yín owó sèpèlè yín tẹ̀ bá kú. اشتروا بالمال حمدا. bàbá àbùkù olè kan olówó olòṣì ó yà àgbàkú rẹ kú ni. واطلبوا في الناس مجدا. fowó rẹ ra yìí lọ́dọ̀ àwọn èèyàn ẹ wo ń tẹ́ fowó rà ẹ rí ń tẹ́ fowó rà ni. إنما دنيا جمال للذي أعطى وأسدى. ẹlẹ́ẹ̀kejì sheikh wọn ní kán wọ́n ní hubbul khair lil ghair. أنعم الله عليكم. ẹ fẹ́ dáadáa fọmọ làkejì. sheikh wa Abdulkadir oníkan wọ́n fẹ́ dáadáa fọmọ làkejì. اشتروا بالمال حمدا. èyí rí kó dáa fún yẹn kí inú yín ó bàjẹ́ níjọ́ tí adélé kéwù mi àwọn lọ kó àwọn èèyàn wá àti wọ́n ń dára báyìí lọ́fà ẹ wá lọ wo ohun tí ìmáàmù ọ̀fà ń ṣe ó dáa fẹ́ lómi ìtẹ́ kò fẹ́ kó dáa fẹ́ lómi. واطلبوه في الناس مجدا. káwọn àwọn ọ̀dọ́ àfà yìí wọ́n wọ ọ̀dọ́ yín wá ẹ̀mí sí ẹ̀ láàánì ẹ̀mí sí ẹ̀ láà. إنما دنيا جمال. kí n tó ṣe wá sí ìyàwó ẹ̀yin tẹ́ wà níbi tó dáa fún yín tẹ́ bá ti dáàrin ọ̀rẹ́ tí wọn ò nàró kí yín ẹ fẹ́ dáadáa fún ẹ ni.
للذي أعطى وأسدى. àwọn tó yẹn lè náwó fún tí ó dà fún yẹn al-azwaj náwó fún ìyàwó rẹ èmi ní jàǹnà tó o bá lè náwó tààrà ìyá ìyàwó rẹ ó nà rókè àti bàbá rẹ ní tọrọ ọmọ wọn ti ń jèrè lára rẹ ọwọ́ lọlé ìyàwó rẹ wọn mú ọ lọlé ìdáná àná burúkú ni ọ ní wọn fi èéfín pa ọ bí ẹ mọ wọn ni ẹ mú lòsì lọlé ìdáná kó sẹ̀sìn ọ lè rọ́bìn mẹ́ka ọ̀mú lọ múra ọ lè rọkọ̀ fún ìyàwó rẹ ògùn mọ́tò ẹ̀rí àfijọ́ tó bá dákú tó ń rọ́ọ̀sì ẹ̀ lọ sí hospital ọ sì ń pèrè lólówó ọ gbàgbé owó sápò rí àfẹ́gun ẹja gbogbo nǹkan náà dáradára. إنما دنيا جمال. ṣé wọn ní kán èyí máa fowó ra yìí ni bẹ́ẹ̀ bá lówó tí o bá níyì yóò wọ ọ̀nà kíámà. للذي أعطى وأسدى. màdìbò ẹ̀jẹ̀ sọ fún yín lónìí àrífín àbùkù ó kọjá olówó tí o bá lówó rẹ dáadáa lókù àrífín àtàbùkù olówó ti dá kọjá kọ́tó kan pẹ̀lú àbùkù wọn tó fẹ́ gba àbùkù mọ́ra ti pọ̀ jù gan lọ. إنما دنيا جمال. mo wà lẹ́kọ̀ọ́ níjọ́ ní àwọn alọ́kọ̀ mi gba ibi tí ò yẹ kó gbà nǹkan bá rọjá náà bí mo ṣe dúró sí báyìí sáré tí ẹ sí fún wọn ni máa lọ irú yín kí kọ́ọ̀dù ìjọba ní ká dá dúró mo ní ẹ fẹ́ tú Èkó. ẹ tú Èkó nù ẹ fẹ́ tẹ ọká nírù mọ́lẹ̀ àwọn tó máa bù í jẹ nísìnyí ẹ̀ ní ma yé wọn mọ́. ọwọ́ ajẹgbajúmọ̀ èèyàn márùn-ún ọ̀wọ́ ajé rẹ̀ tí mo fẹ́ ka ẹ̀ bẹ́ẹ̀ náà kó gba owó rẹ̀ padà ọ̀kùnkùn olòṣì. للذي. ẹlẹ́ẹ̀kejì àlàásìkò ntọ́. àwọn ọ̀rẹ́ rẹ̀ gbọ́dọ̀ jèrè ẹ̀. ẹ̀yin tẹ́ wà níbi tọ́rọ̀ ẹ̀yin ò jèrè yín ẹ̀ sóríire. Allahu Akbar. ọlọmọtò lórí méje ọwọ́ akó ságbàlá ọ̀rẹ́ rẹ̀ wá ń fọ́ ọ́ra la èyí náà mà dáa alókù tiẹ̀ ní tuntun tiẹ̀ gbé fún ẹ kàn tó lébi ilé ìwèrè gbogbo ń tẹ̀lé lò lẹ́kọ́jọ ẹ̀fín lásídẹ̀ǹtì nù pálọ̀ jẹ́rù rẹ̀ ó fàdí ẹ̀bùn yẹn ń bẹ̀. اشتروا بالمال حمدا. ẹ jọ ṣé àwọn náà ni wọ́n á bọ̀ sọ̀rọ̀. واطلبوا في الناس مجدا. bàbá ń lò ní tọ́ ní 1 million lọ́wọ́ àwọn ọ̀rẹ́ rẹ̀ fún ọ ní 50-50 tọ́ba náà lẹ́ẹ̀mẹ́ta kan náà nàró lẹ́ẹ̀kan. إنما dákẹ́ jọ̀ǹgbọ́n tí ń sọ àwọn tí ń wá kálókùn bíi lónìí. دنيا جمال للذي أعطى وأسدى. àwọn ọ̀rẹ́ rẹ̀ childhood friend bẹ́ẹ̀ni. tí kádàrá ò gbé àwọn jí wọn tara rẹ̀ táàpù náà kò sí náà lè tí àánú jí wọn tara rẹ̀ faná oníkàún ibi tẹ tanadé lẹ́rí dé àáfàá ti ń ṣe ìnáwó wọn kọ̀ yín ní number 1 déédéé owó tẹ fi gba bíi ó parí létẹ́lómi oṣù yóò tún yọ owó àdúrà tí èsì lé. bẹ́ẹ̀ bá ń pa àáfàá mẹ́ta péré kọ́ mọ́tò ju 4 lọ yóò sì ra adìẹ tí ó fi ṣe yàsín. àwọn ẹlẹ́jẹ́ á níyì pé àṣà àáfàá lè ṣe nǹkan báyìí tí gbogbo èèyàn mọ̀ pé àáfàá náà mì ìlú títì ẹ̀ ṣe nǹkan lẹ́rẹ̀ ẹ upgrade sí àáfàá ẹgbẹ́ àkú onílẹ̀gbẹ́ ẹ̀dúró faranda bẹ́ẹ̀ máa mú kókó. اشتروا بالمال حمدا. babaláyà nǹkan mi wà tá à ń ṣe kì í ṣe fáàrí afẹ́fẹ́ bu yìí kún kéwù ni. واطلبوا في الناس مجدا. ẹ ọ̀ọ́lù yìí nísì ibi tí gómìnà ti ṣe tiẹ̀ náà ni ibi tí mínísítà ti ṣe tiẹ̀ ni ibi tí sẹ́ńtọ̀ ti ṣe tiẹ̀ náà ni bẹ́ẹ̀ yẹn lọ gboyè wá lọ́rùn kò lè yẹ jù báyìí lọ. إنما دنيا جمال. ìran kẹta tó gbọdọ̀ jèrè èèyàn. ayakumullah. tó o bá ti lè ṣe fún ọ tó o mọ lálùbáríkà lọ àlẹ́ àwòlá. dáadáa rẹ jẹ́ ó hàn lára àwọn ọmọ rẹ bẹ́ẹ̀ bá lówó mísàmọ̀ rẹ lára jọmọ rẹ ó dé fìlà gidi jí ó wọṣọ gidi òbí yóò òbí òyò arọmọ láti mọ̀. ẹlẹ́ẹ̀kẹrin tó gbọ́dọ̀ jèrè èèyàn. للذي أعطى وأسدى. الوالدين
ìyá àti bàbá tó bí ọ ayakumullah. mo sì mọ̀ yín délé ẹ fírì níbi eléyìí mo mọ̀ yín ẹ̀yin náà mọ̀ mí àjọmọ̀ra wa délé ara wa wa kọ́ kínní kan Àdùkẹ́ shopping complex kọ́ tiẹ̀ fó kọ̀ yá rẹ̀ sí i kọ́ra street ló kọ́ bàbá rẹ̀ ẹ lè ṣe yín o àfi ká máa travel ká bí ọ̀bọ òní ẹ̀ ti dé Dubai ọ̀tún ẹ̀ ti wà ní Germany kí n gbà náà ń kọ́ ìgbà kan bọ̀ tá a fẹ́ travel tá a di ẹ̀gbẹ́ títí tá a ní lọ bí pa àmọ́ èèyàn máa ṣe nǹkan ló kọ òbí rẹ̀ ni àwọn olówó ṣe nǹkan ló kọ òbí wọn mọ́ lónìí. alayka bi birril walidayni kilayhima wa birri dhawil qurba wa birril abaidi. ṣé wo ní kán. alayka. nígbà tí mo ti yà níbẹ̀ yẹn ní ti ń kan àwọn èèyàn à ń lọ bẹ́ẹ̀ báyìí nìkan bá ń lọ èèyàn mẹ́wàá ní ó wọlé padà. bi birril walidayni kilayhima. Admiral ẹ sọ náwó téèyàn ó dìwé kan tó túká. Allah. láti amáyọ ní odò tí wà ìnáwó pọ̀ lónìí gan tẹ́ fi wá rérò tó báyìí ẹ kú oríire. alayka bi birril walidayni kilayhima. oníkan mo ní àkọ́kọ́ téèyàn máa fi gba yìí ní kéèyàn lè náwó. Allah. kọ́nà lọ sọ́dọ̀ àwọn tí ń bùkátà rẹ̀ ẹlòmíì lówó lọ kò ná síbi tí ó ti gba yìí àfáwọn láti Jos. wa birri dhawil qurba wa birri abaidi. ẹlẹ́ẹ̀kejì àtàwádùn. tọ̀. kéèyàn wá ní tẹríba ṣé òní kí wọ́n ní tẹríba ìsìnmi tí wọn ò tí ì kọ ẹlòmíì tí ń gbúrò rẹ yóò ti máa fi fọ́ǹbù káàkiri àṣírí tí ń bẹ lọ́wọ́ yín bẹ́ẹ̀ ṣe jòkó yìí bí kéèyàn máa pààyàn yín láti bí ìlọ ọ̀fà yìí àṣírí tó wà lára yín tẹ̀ ẹ paramọ́ tẹ́lómìn bá ní yóò dá ayé rú ṣé òní kan tẹ́ jòkó yìí tẹ́sẹ̀dókè wà lọ́wọ́ ẹ gbàgbé ẹ tẹ́sẹ̀dókè ó wà tààrà sẹ́wọ̀n kọ́ àwọn aláṣírí lèmi náà tí máa fi kéèyàn ní àṣírí oníbi tọ́lọ̀ ń fún dé àṣírí ń bẹ lọ́wọ́ tààrà tó jẹ́ wọ́n wá fi gbogbo wọ́n wá mọ̀ sí báyìí wọ́n máa para mọ́lẹ̀ ẹ̀yin ọ̀dọ́ àfa àti ẹ̀kún bíi torí yín ó sì ẹjọ́ lọ farabalẹ̀ kẹ́lẹ́ bá dé yẹn. An'amallahu alaykum. kéèyàn ó gbé bàbá mi wá bì bàbá ìmáàmù àgbà fún gbogbo wa ní Kwara wá bì àwọn lọ tán èmi náà tún dé èmi ọmọ wọn náà tún dé èmi ọmọ odó tó yẹn pa ká tó kún lóògùn. alayka bi birril walidayni kilayhima. gbogbo èèyàn wá ń wárí fún yín látara pé ẹ nígbéraga rárá. Allah. ẹ nígbéraga rárá. wa birri dhawil qurba wa birril abaidi. ẹlẹ́ẹ̀kẹta tí mú káyé ó yẹ èèyàn. alayka. ẹlẹ́ẹ̀kẹta àkọ́kọ́ oníkéyìn ó lè náwó ẹ̀kejì kéèyàn fẹ́ dáadáa fún yín ẹ̀kẹta ni mo sọ yìí. bi birril walidayni kilayhima. ẹlẹ́ẹ̀kẹrin táyé fi gbà fún ni ó lè lówó ó lè láṣìírí ṣùgbọ́n tó o bá ní kẹrin tí mo fẹ́ ka ẹ̀ ayé ò lè kà é sí. Allah. wa birri dhawil qurba wa birril abaidi. òun náà ní kí ni ká mọ ìwọ olúkálùkù fún. Allahu akbar. ṣé wo ní kán ìyàwó ní ìrètí mo kí bàbá wa ẹ́míà. Sheikhu. àwọn tí ń wí jí lọlé. Sheikhu. okùn ẹ̀kẹta tó kilẹ̀ dáadáa. Sheikhu. wallahu ya'simuka minan nas. La la takhafu darakan wala takhsha wala hawla wala quwwata illa billahil aliyyil azim. òkúta gidi ní àbí mo ti rójú wọn.
عليك ببر الوالدين كليهما ojú mo fi mọ̀ pé òkúta gidi ni wọ́n. وبر ذوي القربى وبر الأبائد. bàbá wa oníkan bọ́lá ṣe fún ẹ ní karama tó yìí obìnrin lẹ fẹ́ ẹ wò mí dáadáa báyìí obìnrin ò mọ èèyàn mẹ́rin rí tinubu ti bí wọn obìnrin tutù bí omi àmọ́ tó bá gbóná tẹ́ kò ṣeé mu mọ́. طعام كسوة وكذا شراب. ẹ ti ń gun mọ̀kámọ́ bọ̀ tó pọ̀ èyí tẹ́ gun yẹn ní jábọ́ ń bẹ̀ o. وإنفاق عليها ثم رفق. àfa wa bàbá wa aláya mo kí làlájí àgbà mo kí wo Tìjàní bàbá Yàsín gbogbo yín mo kí. àkọ́kọ́ tóbìnrin ò mọ̀ ẹ̀jẹ̀ ráyè bá ara wa sọ̀rọ̀ sáré gbogbo ohun tá a ná bó ṣe pọ̀ tó yìí tóbìnrin bá bínú tán sí ọ̀ ni ó ṣe. ìwọ sọ fún mi pọ̀ ọ̀ra mọ́tò fún ọ̀ràn ní mẹ́ka ṣé ìyá rẹ̀ ló ń dàyà dé. ẹ jọ̀ọ́ sí mo lè bá yín sọ̀rọ̀. طعام. torí ẹ̀ tẹ́ wà níbí ẹ̀yin tí owó ń kùn ló pọ̀ níbí tẹ́ ẹ mọ̀ rò pé ẹ̀ náwó fún mi ẹ̀ mọ̀ náwó fún kẹ́ mo mú lọ Amẹ́ríkà ìgbà náà wọ́n ń kọ́ wèrè òru tóbìnrin náà gbà fún ọ ta ló tẹ ara lẹ̀ fún ọ ìwọ alára bíi gidigidi. كسوة. bàbá wa níjọ́ tóbìnrin bá gún obìnrin níjọ́ tí Ànábì sọ fún Àìṣà pé kò sóbì tí ò lésù tí máa ń jòkó tì Àìṣà ní sátẹ̀mí náà ó láti wọ náà ìwọ Tinubu bí tó fẹ́ lè gbà mí létí. Allah. obìnrin ò mọ̀ pé èèyàn lówó lọ́wọ́ o kò sí ní tó kàn o Tinubu bí obìnrin ó lè jáde kó nu èsì air conditioner kó lọ sunú ooru níta obìnrin faramọ́ kó lọ gun ọ̀kadà ńgbà mi tí ó bọ́ lẹ́nu jíìpù rẹ pé mo gbé pọ́tò orí burúkú ẹ lọ́jọ́ ọlọ́kadà gbé mi ìbá àdélé kí bàrà àdìrẹ oyè àmọ́ sí ti ọ̀kadà kó máa bà ó tẹ́ lọ́rùn ju kó gun ọkọ̀ rẹ lọ́jọ́ náà yóò tẹ́ fẹ́ nu ẹ̀. bàbá oníkan mo fi ń dá yín lójú lónìí ẹ̀yin jẹ̀mọ́ ẹ̀tẹ̀ wá ń bí owó ọ̀ràn obìnrin o personality ọ̀ràn obìnrin o obìnrin lè kọ́ mílíọ̀nìyà tí ó lọ fẹ́ gate man. Allahu Akbar. wàláì yóò sì máa lo oko tí ó máa rugi ibi tí happiness rẹ wà ló lọ kì í sowó ní happiness yẹ. ọwọ́ amú obìnrin sínú ilé ọtí mọ́lé ọkọ̀ owó tì wọ́n tráfù kábí ẹ̀yẹ àdàbà sẹ́wọ̀n fowó sẹ́ni sówó lè fọ́ pálá Allah owó lè mú nǹkan bí rọ́bì etí rẹ ẹ̀yin lówó tẹ̀ ráàyè àmọ́ ẹ̀yin yín náà báyàwó yín lẹ́pọ̀ ẹ̀jẹ̀ là wáàyè tẹ́sí mọ́ ráàyè lọ̀ wọ́n bí aṣọ. طعام كسوة وكذا شراب. ẹ sì lámà lónìí ẹ̀yin olówó tẹ̀ ti di tùẹ̀tùẹ̀ tẹ̀ lágbára mọ́ ẹ jẹ́ wọn kàn lọ sáfìsì yín tààrà kẹ́ lọ wá agbára kágbára sẹ́ẹ̀kan sun ọmọ arúbìnrin. ṣé a bá yín sọ̀rọ̀ wọn ò dá mi lóhùn mọ́ ni. طعام كسوة bàbá oníkan وكذا شراب. wòlíì ọmọ wòlíì ìsẹ́kùbù àwọn ẹni ọlọ́run níjọ́ tẹ́ ń ti ẹ̀rẹ̀kùn máa rí tẹ́ ń sunkún pọ́ lọ́ọ̀ mẹ́jà parẹ́ fún alẹ́yìn ẹ wà nínú ẹ̀yìn tọ́lọ̀ mú jáde. Alhamdulillah. níjọ́ tí bàbá yín jagun lọ́ọ̀nà oró kí wọ́n tó rí bí wọ́n bí ẹni tí ó sẹ́yìn wọ́n lé lọ́gọ́rùn-ún ọdún láyé. ẹ̀yin lẹ́ ń jẹ́ àdúrà mi gbà pé àdúrà bàbá ńlá bàbá mi ó gbà látara mi. طعام كسوة وكذا شراب. bàbá oníkan àáfàá ni tó sì fà àáfàá láṣìírí àti àṣírí ẹ gbọ́. طعام. gbogbo ń tà sí bó ṣe yá tó yìí ẹ nífẹ̀ẹ́ kún gbẹ̀yìn ẹ̀. Amina. ẹni bá sàmì ò ní sunkún. Àmín. ọ̀tọ̀ ló lówó ọ̀tọ̀ lẹ́lẹ́mìí ń ṣe o olówó mi ń bẹ níbi tí ń ka ẹran sínú ìsásùn o
yàrá rẹ̀ làkó ráìsì máa gbé alẹ́ ti bu agolo kan láàárọ̀ ìyàwó àní ẹgbà mi ò lò sí mọ́ lélẹ́yìí. ọwọ́ ń ka júùsì sínú fíríjì ọwọ́ ní mẹ́sàn-án mo rí láàárọ̀ ó ṣe kù 8 ẹni onílé ló mú ọkùnrin tó bá ti lè mojú owó jù kó mọ̀ níyàwó ìyá rẹ̀ ní òfẹ́ kan. Ta'amu kisi ṣé wa. àkántàntì wà níbí ẹ ń dákọ̀ àkántàntì láti ẹ̀kan owó ni a máa ka ó mọ̀mọ́ mọ iye tóbìnrin fi ń ṣe bẹ́ẹ̀ o tẹ bá mọ́kùnrin tó bá mọ iye tí ìyàwó rẹ̀ fi ń ṣe bẹ́ẹ̀ yóò ṣẹ̀sín ó ní ẹgbàá mi ẹgbẹ́ ọbẹ̀ 10,000 ní wọ́n wá ń ya ọbẹ̀ wọ́n á fi ránṣẹ́ sí ìyá ẹgbàá mi o ẹ wo ọbẹ̀ tó ọmọ yín sè ní 10,000 kí n tiẹ̀ obìnrin máa jí owó ọkùnrin jí ó jí èyí tí o máa jí máa gbàgbé sábẹ́ pílò kó máa kó ọwọ́ ń kó owó sínú kùn ọ̀ndàkùn délẹ̀sùn ọkùnrin wèrè. Ta'amu ìyẹn máa láfíìsì owó fóbìnrin ni náà owó fún débi tó yìí ló fẹ́ dàrú. kisi wa tó wákàtà ṣàrọ́bù. gbogbo tí mò ń kà yìí ẹ ti jùlọ àmì ẹ̀jẹ̀ àká torí ẹ̀ tó wá mi tí ó wà responsible. ẹlòmíín wà mí ó kẹ́ gbọ́kọ̀ wá ni tí ń gba èsì sára jáànámọ̀ ní sùn nílé rẹ̀. Wa ìfàkùn. oníkan àwọn èèyàn ó tara yín là lónìí torí mi ò kí ń respect olówó tí ò bá wà responsible. ọwọ́ àtòrí èlùbọ́ ọwọ́ àlọ ìgbẹ́tì fúnra rẹ̀ ọwọ́ àlọ. Ṣakí. ìwé ẹlọ́tí Ṣakí ìlú tá ló etí jẹ́ tó rú mú bẹ́ẹ̀ káyà mọ́. ọwọ́ àlọ ra èlùbọ́ sí ẹ̀yìn búùtù ìgbà tó fi délé ọkọ̀ rẹ̀ fàyà gbálẹ̀ ó jẹ gbèsè 250 300,000 torí àpò èlùbọ́ kan rí pọ̀ ṣọ́ọ̀tì. kisi wa tó wákàtà ṣàrọ́bù. ẹ̀yin ọkùnrin tí àwọn abíní ń bá sọ̀rọ̀ kẹjọ lówó kò ní ká máa ń tà ń ṣe. ẹni ìnáwó ńlẹ̀ yín ìwọ lọ wá lọ ra àwọn soft drinks fúnra rẹ̀ ó wá kó dé obìnrin sì burú jù á lọ àni wọ́n gbà yín. èlò lẹ́pẹ́ ra àmúríra 35,000 àkókò 20 ni wọ́n ń ta ìrònú ni ó pa ọ́. Wa ìfàkùn alayha thumma rifqu. ẹ̀yin obìnrin àwọn ọkùnrin ní mẹ́kà yòókù mọ́ kí n kà á. Ta'amu. Admiral àṣì àkọ́kọ́ tá a lè fi dìfíìtì obìnrin ní ká jẹ́ kí ni ó máa kún fún oúnjẹ káwọn ọ̀rẹ́ lè wá máa kíyàwó rẹ̀ lé kó máa ṣe oúnjẹ kí inú rẹ̀ ó máa dùn ọ̀wá ń ti oúnjẹ mọ́ yàrá tó ọ̀bá dé wọn ò bu èlùbọ́sọ̀ ìdẹ̀. Allah. ó ní kí ló dé ó ní Nàìjíríà le sílẹ̀ bàbá rẹ̀ nìkan Nàìjíríà ni ta ni ò kàn. kisi wa tó. ẹlẹ́ẹ̀kejì ní ká lè ra aṣọ fóbìnrin. Admiral kéèyàn lè ra aṣọ fóbìnrin ra aṣọ 150,000 fún ìyàwó rẹ̀ kó wọ lọ bí tí wọ́n ti bí kí wọ́n rí pé ó jọ láàrẹ̀ ìyàwó rẹ̀ wá dàbí ìgbà tí wọ́n gba àpò lẹ́nu ẹ̀rọ ojú ó tì wọ́n náà pọ̀ ń sún mọ́dẹ́rù boko gbogbo àwọ̀tẹ́lẹ̀ rẹ̀ ti ju bí àjọ tí wọ́n fi ń ṣẹ́gi ọ̀sìn lọ́n sakọ ìwọ ń kẹ́fì láwèrè ìyàwó rẹ̀ ò sí ìtàn hàn kíkí gírì ó gbé ọkọ máa dààmú pé ha ṣe ti náwó lórí ni kọ́ máa rọbí lórí bẹ́ẹ̀dì kó sí ara hàn kó sí ara hàn kó sí báàtì hàn kó ya wèrè. kisi wa tó wákàtà ṣàrọ́bù. oníkan Ta'amu. nínú tí máa mú kó orun owó yẹn sùn máa dín ìwé ẹ̀dẹ́kun ẹ má lọ jìnnà òun náà ní kí ni kóbìnrin ó máa rá mú dáadáa obìnrin tí ò máa rá mú ẹ̀rú mọ̀ bọ́ láti súnmọ́ èyàn máa ra tó dáa fóbìnrin ni lára kíṣùwà ni ká tún yàrá ìyàwó rẹ ṣe manzil ibi tí ìyàwó rẹ ó máa sùn ẹ̀yin wálẹ̀ ń sun run ọmọ gbogbo àdúgbò wa jí bẹ́ẹ̀dì yín pa ìwò bọ́mọ yín ní kéne bá fún un lẹ bí sínú lẹ́nu kò yé èèyàn ibi tóbìnrin ọmọ sùn gbọdọ̀ kó kúl dáadáa kó gbádùn ayé rẹ kó tutù gbàtà ìsunrun ṣẹ́jú mẹ́ta ìwọ gẹ́gẹ́ tí ń la gòbí jà náà mọ̀ mo fẹ́ kú o yàrá yẹ gbogbo yín gbọdọ̀ dá kókó ṣe gírímù pálọ̀ rẹ wá dá ìwọ tún pálọ̀ síbi àlìjẹ́ náà
yàrá ìyàwó rẹ̀ rí bí jahannama. bàbá Ta'amu ẹlẹ́dẹ́mí àlóhùn jẹ. kiswatun wa kadha sharabun wa infaqun alayha thumma ẹ rifqun. bá ń kí bàbá wa tẹ bá délé. ẹ̀yin obìnrin ṣé mo lè kà yókù? àwọn ọkùnrin ní Mẹ́kà wọ́n ń ṣẹ́jú sí mi. kí ló dé tẹ̀yìn ọkùnrin mọ́ mi lójú? bẹ́ẹ̀ búrẹ́bù mi nígbà. torí ṣé wo ní kọ́ńtà rí tí wọn ò bá rí àpẹẹrẹ pé wọ́n ń tọ́jú ẹ̀ tí ẹ ní ni ẹlòmíì ò ní fẹ́. ẹ̀yin ò ní wọ́n ń sá fàáfà ẹ̀yin àfà tẹ́ ẹ̀ tọ́jú obìnrin. slavery slave obìnrin jẹ́ wọn ó ṣe rí ṣe é wò ẹ wá ní wọn ò fọmọ fàáfà tani ní fọmọ fún ruwa ẹ wojú mi ẹ wojú oníkan ọ ní fọmọ fún wa ọ ní fọmọ fún ruwa wa ọmọ rẹ sọ àpò ìyàkọ. ọ ní fọmọ fún oníkan abẹ́ ìrojú oníkan mẹ́sàn-án glitter ní bí ọmọ 20 years. irùngbọ̀n wọn tún cooperate dáadáa gbogbo ẹsẹ̀ yémúyémú ẹ tọkọ ìyàwó jẹ́jẹ́. Kiswatun. èyí máa ra aṣọ fóbìnrin ẹ̀yẹ ọkùnrin tẹ̀ wá ń bì wọ́n ti wá dá ìyàwó rẹ̀ mọ̀ pẹ̀lú aṣọ Ṣàngó yọ ní pópó. ṣé ìyàwó ni ìyàwó ni you are very fortunate very very. Wa kadha sharabun. oníkan ó gbà fún ọ. Wa infaqun alayha thumma rifqun. abájọ musaro oníkan ojú wọn kọ mọ̀nà ojú ìsànṣe mọ̀nà oníkan ó gbà fún yín ẹ jókòó dáadáa ẹ fẹ̀kẹ̀tẹ̀ ẹ fẹ́ mo ti ní ẹ má kúnlẹ̀ púpọ̀ torí iṣẹ́ tá a gbé fún yín tẹ́ bẹ̀rẹ̀ lóru òní oníkan ẹ wò mí sẹ́bẹ̀ pé mi first stars general lèmi. bẹ́ẹ̀ni o. àti yorùbá anabi ò sí bí ni. Ta'amu kiswatun. ẹ̀yin ọkùnrin tẹ wá ń bí sẹ́ ẹ fẹ́ ní marriage ẹ ní náà. Na'am. ẹ máa ra aṣọ fún mi rin. admiral ìyàwó ẹlòmíín sọjọ́ bí kò lè ra aṣọ 20,000 kì í ṣe bẹ́ẹ̀ náà lọ yóò lò sí tó. selfishness ní dọ́là àmú greediness. ẹ fẹ́ tọ́jú obìnrin tí ń bímọ fún yín. oníkan bàbá wo oníkan bẹ́ẹ̀ tí ń ṣe ni ẹ máa ṣe lọ. ẹ jẹ́ káwa àfa ká lẹ́nu ọ̀rọ̀ àwa gbà yìí. àwa àfa àgbà yìí àfa àgbàrú event center yìí. níbi táwọn gọ́vùnà ti máa dára. níbi táwọn sẹ́nitọ̀ máa gbà. lẹ́wọ́ gbà nítorí Hawa ìyàwó alálùbáríkà yìí. sóríire o ọmọbìnrin èmi ò mọ tóbi rẹ ṣe fọlọ èmi ò mọ o èmi ò mọ táwọn òbí rẹ ṣe fọlọ èmi ò mọ àṣepamọ́ àwọn tó bí yín tí a fi pàdé olóríire yìí níbi táyé dé dúró yìí ọmọge tó bá fáyìn báyìí wọ́n tẹ́sì wọn wò dọ́jọ́ kú ni I go test am I go manage am I go do am. irú ẹ̀ tó bá dá báyìí l'Àbújá abẹ́rẹ́ náà máa dúró sí níbi tí wọ́n ti lọ tẹ́sì wọn mọ́júmọ́ free of charge. lásìkò tó ẹ̀yìn ò fẹ́ níyàwó mọ́ ìyàwó wò mí tẹ̀yẹ̀ ń sá fọ́mọ tó fáyìn tí wọ́n ń sá fún àgbákò tí wọ́n fẹ́ sórí ibú lọ́lọ́wọ́ ní kẹ́yìn ó soríire pẹ̀lú ọkùnrin gidi àáfà tààrà àáfà yá àáfà tí ì ṣe àáfà ìrùndé ń dọ́dẹ àáfà sàn án. kàyókù kí n dákẹ́. Wa kadha sharabun. ọ̀fẹ́ kóbìnrin ó gba tiẹ̀ yóò máa mú tó dáa ní bí kò máa tú mílìkì sínú mọ́ọ̀tì nígbà tó wọ́n fẹ́ kú sàṣà tó ń fẹ̀tàn rẹ wò tó ń lọ lẹ́ẹ̀kan náà yóò máa wo ohun tó tutù lọ́ọ̀kan yóò sì tán fún ọ. ìwọ ọkùnrin yẹ̀yẹ́ ó wá ní wọ́n ní ìrúrù ọ̀wá ń fi mílìkì mu mọ́ọ̀tì ẹni tó wọ́n ń kì mọ́lẹ̀ kí ní sùn. mo rò pé ẹ fẹ́ ń sọ̀rọ̀ ni.
asóbìnrin ló yẹ ká tọ́jú ló yẹ kó mu nǹkan tó dáa because ọkùnrin míì tó bá yẹ lè gbọrun orí rẹ̀ sórí bẹ́ẹ̀dì báyìí ẹ rò pé tipa ló da yẹpẹ́ lẹ̀ ni ntóbìnrin manage àtẹni tí ì fọnu yóò ló ń fẹ́ kíìsì omi ìyanu kíìsì ẹ̀ pẹ̀lú ẹnu bíi sanisa mọ́tò náà obìnrin ẹkú ẹ̀gbin lẹ́yìn tó ti fi àṣà tó rí ẹ ti dàrú. An'ama alaykum wa infaqun alayha thumma rifqu. Oníkan ọ̀rẹ́ wa tààrà sọdíkù sọdíkì. Sadiqu sadiqi. Dakhilun fi sadaqati. Aduwwu sadiqi laysa li bi sadiqi. Oníkan. Sadiqu sadiqi. Very handsome. Èyí tó kù nísìn kéèyàn máa náwó lórí obìnrin ìsahun tẹ́lẹ̀. Bàbá oníkan mo jẹ́rìí pé ìsahun. Àmọ́ ẹ jẹ́ kó tún pọ̀ sí i. Bàbá tẹ bá róbìnrin tí ń kúnlẹ̀ fákùnrin owó dùn láàánú fa. Yóò tún wá ní ayé mi ọ̀run mi ìwọ ní gbogbo nǹkan mi ọtí náwó dáàyè kan nù owó ní tọ̀nù ọpọlọ rẹ̀. Kalamun layyinun. Ṣé ìwọ ní kán. Sabrun jamilun. Ẹ wá máa sọ̀rọ̀ tútù fún ìyàwó yín because bí àwọn ṣe wà yìí èjì wọn ò tó tí ẹ gbọ́ bọ́lọ̀ ṣe kẹ́yìn ẹ gbọ́dọ̀ fi bá wọn lò. Allah. Ǹjọ́ tàn bá gbọ́ ọmọ dédé ẹ kàn máa mú nǹkan bí etí rẹ ni ẹ lọ ká mọ́ kitchen ẹ máa rìn paradì ní ẹ máa lé ká yóò máa sá lọ bí tí ò sí ná kálọ̀ tí wọn bá bí ọ̀dà níbi tí ò bá ti sọ̀rọ̀ mọ́ ọwọ́ tẹ́nu gbogbo àyèsí ló gbà wá tá a bá ti tilẹ̀kùn wá tá a tilẹ̀kùn ẹ̀yìn kò síbi tí ànábì ti láàlẹ́ fún obìnrin mọ́lẹ̀. lọ́wọ́ àlọ́ tànú kódà kó ṣe ní kitchen lórí eérú. Sallallahu alayhi wa sallam. Rábùsù ìwọ lọ nínú ilé rẹ gbogbo ilé ló gbà wá ẹ̀yin ní ń bá sọ̀rọ̀ bàbá báṣọ̀n bàṣáṣà ẹ máa ṣàwàdà ẹ máa wọ níkà ẹ máa gbé ṣéwù kalẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ máa ṣe bí àwọn guys ẹ dé face cap torí lè yóò ní di face cap o. Bàbá ẹ gbọ́ mi sẹ́ẹ̀rì ẹ wà ní kiri náà máa fi gym nínú ilé ẹ̀yin pẹ̀lú wọn nìkan tẹ́ àwọn náà wọ ọgbọ́n tí wọ́n máa wọ̀ torí yẹn máa táàsì dáadáa torí yẹn máa dìde yàmyàmyàmyàm ẹjọ́ máa lera yín ká lẹ́yìn òfin ní kú bọ̀rọ̀ ayé ìtì kọjá kéèyàn máa ronú òdì èyí ó kẹ̀ kú lójijì ni. Ìyá wa nítorí ọmọ tí wọ́n dá dúró fún mi ìyá wa torí ẹ ti dìyá nù. Idha shi'ta an tazidada izzan wa rif'atan. Ìyá wa àwa oníkan sọ èmi ti pè é níyà mo ti ọ̀pùn rẹ̀ náà ti dìyá. Ṣé ẹ rí bọ́kọ yín ṣe rí lẹ́sẹ̀ máa lò nígboro nísìn ẹ lè fara àwọn abọ́ tí ò ní dérí àwọn abọ́ tí ò ní dérí làwọn ọmọ ẹgbẹ́ yín tí ò rẹ́ni fi hàn. Ìwà tẹ bá wù nísìn ọrùn nìkan ni wọ́n sì sí. Tẹ bá rí ìyàwó èèyàn ńlá tó fẹ́ràn wèrè yóò túlé mọ́kọ ẹ̀ lórí. Ẹ wò mí dáadáa. Ọkọ yín nísìn tàwádà. Ẹ pipe low ẹ lé low. Ẹ lọlẹ̀ yányán. Àkànbẹ wọn kàwé jù yín lọ. Kódà wọn yáyì. Àmọ́ wọn ò lè rí létí wọn gbìyàn sí. Obìnrin tí ò bá ní tẹ́lọ́rùn bàbá rẹ̀ ni ó fẹ́ káyìn. Wọ́n fẹ́ níbi tó ń ti fi léèsì ṣèwọ́lẹ̀ ọtún lọ́lọ́run wọ̀sán kí ni ìyá rẹ̀ ń wọ̀. Tàwa tán. Ẹ̀yin ní bá wì. Ẹ mọ̀ ṣe pẹ́pẹ́ ń fúrú fún wọn. Pẹ́pẹ́ ń fúrú ni pé kí lẹ fẹ́ sà. Sómi lẹ fẹ́ ni tútù àbí lọ́wọ́ ọ̀rọ̀. Kódà tẹ bá tún jọ ṣeré tán ẹ tún fi tó wẹ̀lú nù wọ́n lára ájónu ẹ̀gbọ́n tí ń wí ẹ wàá gbórí sí ẹ láyà orí láyà
ọmọ akpé ìwọlá ayé mi or my everything my world my life. kílẹ̀ ń wí mo kún ọ lé bí wọ́n ti máa ń sàmínú tí wọ́n fẹ́ rú bí òkun àwọn suppressor wọ́n suppress mi nísìnyí wálé. tàwa tọ́ wà ní wàtírù kìrìkì búra wà lé òjìbá. ẹni bá yóò bá ànábì òní ṣòfò. tàwa tọ́ wà ní. ẹ̀yin obìnrin ẹ̀sìn dá mi lóhùn dáadáa. tàwa tọ́ wà ní. bẹ́ẹ̀ yóò ṣe máa ṣé Lukman kọ́ yìí ni ìsàlẹ̀ kòtò ẹ jòkó bàbá Al-Mukhtar gbogbo àti ẹ máa ń sọ̀rọ̀ lórí social media mo fún yín ní excellent kò ní kọjá 10 minutes n ta sọ lónìí bóni lè wo ṣe ní dàrú salamu aleykum wàláì wọ́n gbà yẹnyẹn gbogbo ọ̀rọ̀ yín lè máa ń tẹ̀lé gbogbo kútùbà yín lè máa ń gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ ló wà ń bẹ̀ kò sẹ́ẹ̀kẹ́ bú kí la fẹ́ sọ lónìí bó la ṣe àdírẹ́sì àwọn ọ̀dọ́ ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún salamu aleykum wọ́n sì ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ayé sì ń gbà á ẹ dẹ́kun ẹ má yí padà o wàláì àwa tá à ń tẹ̀lé yín pọ̀ èmi wà náà ti ń tẹ̀lé yín bẹ́ẹ̀ bá mọ̀ ìyàwó alálùbáríkà wá tàwa tọ́ wà ní. nígbà tá a ti bọ́ sí òdi ayé lọ́lọ́run wá yan tó dáa fẹ́yìn àkàn bẹ tó yá yìí bí yín báyìí oúnjẹ àlejò náà fi ẹ́ ṣe ní poli àti yunifásitì wọ́n fi ẹ́ fọlẹ̀ mọ́ ni ọ̀gá sẹlẹ̀ nídìí ọmọ ni à ń kọ́ ọmọ bọ̀ wọ́n wá fún ọmọ nú ọkọ̀ ọ̀gá náà ti mú dìgbòlugi kó tó kọlù ẹ́ bàtí ẹ jẹ́ yóò sọ di rádaràda. tàwa tọ́ wà ní. ẹ̀yin tí a bí ìyàwó sẹ́ńgbà bẹ́ẹ̀ dá mi lóhùn torí mo rí pé wá kí mi ẹ̀ tún máa rán wọn létí. ayé kọjá kóbìnrin ó ní òun ò ní nítẹríba nísìn ayé ti kó overload obìnrin bẹ́ẹ̀ pé 90 nísìnyí yóò rọ ọmọge fẹ́ sọ́sàmọ̀ fún mi lóúnjẹ ó ti tán. wà ní. ẹ sì rọ̀ ẹ wò mí ẹ wà á rọ̀ fún ọkọ yín ẹni tó kó ẹrù sórí tó pọ̀ ni ẹ má jẹ́ wọn ní brain stroke tóbìnrin bá provoke yẹn dáadáa orí yìí ó sì dàrú oníjàmá ni wọ́n ẹ wò mí ẹ mọ̀ wò pé ẹnìkan wá ó fine ará Canada ni owó ló mú wá ẹnìkan wá kódà wọ́n pẹ́ kún tó jáde sẹ́yìn Dublin ló ti wá owó tẹ́ fi jẹ ní mú wá bẹ́ẹ̀ bá ti fẹ́ àfẹ́ ní mọ̀jẹ̀sí kíyàwó rẹ̀ ó lọ rọ̀ ọ̀wá ń yọjú níbi ìhò kọ́kọ́rọ́ wọ́n ò fọwọ́ bọ́ ọ lójú. tàwa tọ́ wà ní wàtírù kìlìkì búra wà ní òjìbá. tàwa tọ́ wà ní. bàbá. wàtírù kìlìkì búra wà ní òjìbá. ẹ̀yin obìnrin ẹ̀ sì dá mi lóhùn dáadáa. an'amallahu alaykum. ṣé Lukman ẹni bá fẹ́ rú wáyé tó fẹ́ rú oníkan tó fẹ́ rú àwọn bàbá wa admiral tó fẹ́ rú àwọn olóríire tó bá jóbi kó faramọ́ karama tó kìkì ń yọjú wọn tí ń ṣẹlẹ̀ kó pàtì yóò rí tí ó dùn mọ́. ọkọ rẹ wá sùn bọ́ fún olóògùn jẹ lóru ni ọwọ́ ń sọ̀rọ̀ fóònù ẹ̀ ọ̀ ń wò lọ sàlẹ̀ máa wò lọ ọwọ́ adébì kan ọwọ́ abá abc tanijẹ́ bẹ́ẹ̀ Abacha ni tọ́rọ wà coded kí ni ti tiẹ̀ pẹ̀lú yẹn. tàwa tọ́ wà ní wàtírù kìlìkì búra wà ní òjìbá. tàwa tọ́ wà ní. kí ni wọ́n fẹ́ máa ń bẹ̀. wàtírù kìlìkì búra wà ní òjìbá. àti yorùbá anábì ò wá ìyá wa tẹ̀tí kékeré dìyà wa wàlín ẹ lọ́rọ̀ àwọn ìyàwó ànábì provoke ẹ. sallallahu alayhi wa sallam. ẹ bá mi yòǹbó ló sì dùn mí. sallallahu alayhi wa sallam. bàbá ànábì kan sákò lẹ́ni. bẹ́ẹ̀ni. ó ní wálé mọ́ àwọn obìnrin mi fẹ́ pa mí. tàwa tọ́ wà ní. wò mí ẹ dẹ́kun ẹ máa rọ̀ fọ́kọ yín. wàtírù kìlìkì búra wà ní òjìbá. ṣé Lukman obìnrin mi ń sí èrè débi pé tọkọ rẹ̀ bá lálejò kì í jà. tọkọ bá lálejò ní mọ̀ sú ọkọ lóhùn wọ́n máa gbọ́ níta ẹni táyé ń pọ́nlé ìyàwó ló sì sọ́dọ̀ yẹ̀yẹ́. ẹ̀yin ni ń bá sọ̀rọ̀ bí kun ò bá ṣe ń fan yóò wà ní kẹlẹ̀bẹ̀ tí wọ́n tú látẹnu. ó ń lóbi tí wọ́n fẹ́ dorí ọkọ rú
tí ń dọkọ láàmú tó fa tẹ̀síbá tí òjò ṣàdúrà mọ́ lóru ẹ̀yin ní ń bá ẹjọ́ gbọ́n tí ń sọ. tawadọ́ wàlí. ẹ dọ́kọ̀ ẹdí ìyàwó gbọ́. wàtírùkìlì kìbúra wàlẹ̀ ọ̀jìbá. ẹ̀yin bàbá orin tó yẹ kí wọ́n kọ fún ìyàwó lálẹ́ ni pé ọkú oríire orí mi sọ̀kalẹ̀ sí. Allahu akbar. bàbá ayé ti sá obìnrin rẹ ni fẹ́ wọn mọ́ ń ló mú kéèyàn sin ọ̀rẹ́ rẹ lọ lé ọkọ ìsúnmọ́ èèyàn náà lálẹ́ wọn ò rí ibi sásí mọ́ ayé ti dojúrú fún wa. Allah. bàbá àwa wà ní town àwa ní gbòòrò à sì ń gbọ́ ọ̀rọ̀ orí tébù wa supreme ni n tá à ń rí ń bẹ tí ń ṣẹlẹ̀ sóbìnrin nísìn ìwọ tó lọ́nà bá náà rí bí ṣe wẹ́kẹ́ sí ọ̀yà sùn wọ́ kalẹ̀. tawadọ́ wàlí. níbi tóbìnrin ó ti máa ní sáà máa fẹ́ mi kí n tún máa bọ̀. Allah. ibi táyé dàrú dé nísìn máa fẹ́ mi kí n máa bọ̀ ọkọ tún máa yanra sọ ní súnmọ́ ni ń mú mọ́tì o mọ́tì tó tutù àti mílíkì o á ní mo fara mọ́ sà. wàtírùkìlì kìbúra wàlẹ̀ ọ̀jìbá. Hawa alájà Hawa ẹ fi gbéra gálẹ̀ o obìnrin tí bá ti ń fi èǹbó dọ́kọ rẹ lóhùn ó fẹ́ sẹ̀sí ni o tọkọ ń bá sọ ẹ nana ń tètè jẹsọtọ èǹbó wo ni èǹbó wo gbogbo èǹbó obìnrin ẹ̀yìn àtọkùn rẹ gbọ́dọ̀ kalẹ̀ fọ́kọ rẹ ó sì gbọ́dọ̀ mọ náà dá tó o bá ti mọ náà dá wà useless ẹ̀yin ní bá sọ̀rọ̀ ẹ sì mọ jọra yín lójú tọ́lá ẹgbẹ́ yín mi máa bẹ àti ọ̀ráyé gbé àáfàá lọ́wọ́ lọ fẹ́ kí ló sàáfà ṣé Lukman kéèyàn ló ní fẹ́ ru wa kò fẹ́ karama kò fẹ́ yáyì níwọ̀n tẹ́gẹ̀ bàbá rẹ̀ máa dọ̀bálẹ̀ kì í tiẹ̀ kọ́hún tí ẹni tó fẹ́ nì obìnrin tó bá fẹ́ ru wa àpèsè ni kò ní pọn mi ní gbálẹ̀ wọ́n máa rán lẹ́rù wọ́n máa fọkọ̀ gbé jáde ó ti jù yá rẹ tó bí inú lọ. Allahu akbar. mọ̀kámà tẹ wà nù ìyá wa o ẹ jẹ́ wọn nísinmi ẹ̀gbọ́n tí ń wí tájẹ́ yẹn bá ti ń ṣe díẹ̀díẹ̀ lọ tí yẹn bá fẹ́ ẹlẹ́jẹ̀ tútù ó yẹ kó máa rẹguléètì yẹn díẹ̀díẹ̀ ni kì í ṣe kó tún wá tanná sí ẹ̀jẹ̀ tí ń gbóná lọ kó wá bló kó wá lana ṣé ẹ rí orí wọn tí a dé fìlà sí hùn ẹ̀yin ni ẹ lè mánéèjì ẹ̀ máa fọ́ pa ni àwọn ọmọ ní àwa la ilaha illallah àwa muhammadu rasulullah wọ́n ń gbádùn ayé nu primary assignment secondary assignment tertiary assignment obìnrin ni kó tọ́jú ọkọ rẹ̀ tí o bá ti ní mẹ́tẹ̀ẹ̀ta o ti fail. tawadọ́ wàlí. nítorí ọmọ wa tí wọ́n dá dúró fún wa. wàtírùkìlì kìbúra wàlẹ̀ ọ̀jìbá. ẹ̀yin ìyá tẹ bí ìyàwó dà sẹ́yìn mọ̀lẹ́bí ìyàwó ni ẹ kú oríire ẹsẹ̀ ń tẹ̀ ya kàtá tẹ́ rẹ́ ni fẹ́ ọmọ yín ẹni kí ni assignment tí tẹ́ bá ti pè farabalẹ̀ dákun o níbi àgbà yìí dé mọ̀jì àtẹ́débẹ̀ o torí òbí mi ló bà tọmọ rẹ jẹ́ o pẹ̀lú kó mọ fóònù ọkọ ọmọ rẹ hello mo fẹ́ pààrọ̀ fóònù mi hello ojú mi ń ṣe pin yóò wà ní ṣé ìyá rẹ mo fẹ́ àbíwọ̀ tẹ́ bá níbi tí mọ̀lẹ́bí ìyàwó bá ti lé ń dìmáàndì jù lọ́dọ̀ ọkọ ọmọ wọn ò dẹrù ayé. Allahu akbar. ẹlòmíì ló lé ọmọ rẹ kúrò nílé níbi kó máa dọkọ láàmú ọkọ wà ní ṣé ìyá rẹ mo fẹ́ ní ayọba rẹ mo fẹ́ mo mọ̀ dáràn títí ní ká máa ṣe wáàsí fún tẹ́ bá dé ìgboro nísìn àwọn tí ẹ já yìgì wọn ò níye mọ́ níbi àìnísùúrù ọmọge wọn yìí nífa alájà wa ìyá wa ẹ ṣe oríire ẹ ṣe amínà fún àmín. ẹsẹ̀ ẹ̀yin nílé sheikh kò ní jẹ́ ẹsẹ̀ aburú àmín. ẹ bá oníkan nínú olóríire ni bẹ́ẹ̀ ṣe fẹ́ wọ ọbẹ̀ yẹn olóòtú oríire náà pọ̀ sí ni. àmín. àti ẹ bá lè òní sánkú àmín. ẹ̀yin náà máa bẹ dáadáa àmín. ẹ ṣe amínà o àmín. wọn ṣe amínà dáadáa àmín. ẹ tún ṣe amínà. àmín. bàbá wa níparí ìyá wa eré ṣíṣe ó ṣe pàtàkì látẹ̀yìn aago 7:30 alẹ́ sí 8 ẹ gbọ́dọ̀ wọṣọ tó síkì mọ́ aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́ ẹ máa kú rìrì ẹ máa lọ báyìí ẹ tún lọ bí ìjà ẹ tún padà
inú àfa náà mọ̀ dùn pé ẹwà rẹ̀ mi mo ní. Allah. obìnrin mi ọkàrin obìnrin mi ò dákẹ́ tọ̀. mọ̀kẹ́wù mọ́ ọpọlọ mi mọ̀ dààmú káàkiri. Ayakumullah. obìnrin mi ò mèrè ṣe kódà ó ti bi ká bó ọkùnrin sọ̀rọ̀ obìnrin máa dín òun bí àkàrà ni. Sheikh bàbá ẹ jẹ́ ń kọ́ níṣẹ́ èmi gbàrà wọ gbogbo èjìká mi àṣàrà wọ ló kún bẹ́ẹ̀. An'amallahu alaykum. Admiral ẹ̀yin gbàrà wọ níbi àwọn jagunjagun ojú omi èmi gbàrà wọ níbi tí mò ń ṣe lọ́wọ́ ẹ̀. ẹ gbọ́n tí ń sọ ẹ wà máa catwalk ẹ máa ka ẹsẹ̀ oníkànsìmọ̀ yẹn wò wọ́n kájú kú kò tí ì dùn láàánú ẹ tó tún wò yóò tún ká ẹ tún lọ wá ẹ tún lọ wá ẹ dẹgbẹsẹ rẹ tó bá yẹ mú nǹkan bí etí rẹ ẹ wàá sọ sí wọn létí ọ gbà lóru òní jẹlẹjẹ yóò ọ serious àjọ kò sínú happiness ni yẹn bàbá kò sí tàn wá tayọ ọdún nù An'amallahu alaykum. kí lẹ̀ ń wí à ń dààmú kọjá ká má rí dùnú wọ́n pàlùwẹ̀ kékeré nìyẹn wọ́n tó bí owó tà ń náà ẹlòmíì tó dáràn tán tó bú oṣù àtàjẹ́ orí tébù wa ló gbé wà láyé ń fa tẹ̀sùbá lóru wọ́n fẹ́ lómi ní sẹ́lá ní ẹ̀yìn káà òun kí wọ́n fẹ́ náà ẹni tó bẹ̀ ń sẹ́ lọ́sẹ̀ mọ̀káàmọ̀ tọkọ yín wà nù ẹ̀ mọ̀ yẹn tó dáràn tí ẹ kó sọ́run oníkan ni. Allahu akbar. ń tẹ́ tún máa ṣe obìnrin gbọ́dọ̀ mọ ọbẹ̀ ṣe bàbá ọbẹ̀ gidi ṣẹ̀rípọ̀wọ̀ mi ti ń ṣe bí wàá ti ń jẹ bẹ̀ obìnrin mi ò ṣèbẹ̀ ẹ̀rọ pọ́ bí oògùn lẹ́ ń jẹ ni òkèlè kan omi kọ́ọ̀pù kan ọmọ mi mo dára àwọn mi fẹ́ gé oníkan sì mọ ọbẹ̀ jẹ Allahu akbar. èmi wọn arówó jẹbẹ̀ ní pọ̀ máa mú tó kó nǹkan sínú cowtail ọkọ yín kú níláárí ẹ jí wọn jẹ tó dáa tẹ̀bá ọkùnrin tó máa lé oúnjẹ tó wà ní gbogbo ìlú yìí ipò kò róúnjẹ jẹ́ ńlẹ́ ni ẹ wò mí ẹni kí tún ni bẹ́ẹ̀ sọ máa àdírẹ́sì àwọn àlejò ó ṣe pàtàkì ẹlòmíì ó wà tí ó gbọ́kadà wá bóyá general ni ẹlòmíì ó gbọ́kadà wá bóyá bank manager ni gbogbo ẹni tó bá ti lè wọ́n wá àwọn àlejò ọkọ yín nù ẹ kọ́ fún ọ lómi ẹ fún ọ lóúnjẹ ṣé ìwé sùn lọ́wọ́ ṣé ìwé ṣèkínní kan àlùbáríkà tẹ̀lé lára àwọn gẹ́lẹ́ ju tọkọ yín lọ. Allahu akbar kabira. ọ̀rẹ́ wa kan bímọ ibi tí ń ti rábà nánu ìyàwó rẹ̀ tó wá bímọ wọ́n sì bùn ní owó ọmọ lórí 3 million bẹ́lẹ̀ bá kí sóbìnrin ló bímọ ẹni 200 100 owó òun ló fi bẹ̀rẹ̀ sí ní sí ayé rẹ̀ lọ tẹ bá rí ìyàwó àáfàá tó kanú ó ti tú ọjà o wọn èwo fóònù àáfàá o kò bá ríǹgì di ọ̀la ṣéwù wọ́n ń pè ẹ ló ta ní tó ń pè ẹ mọ̀ sùn lọ́wọ́ ni kí n tiẹ̀. òru nàìjíríà lọ́sàn kọ́ńtírì mi àwọn tí wọ́n fẹ́ mú wá nù. à á ṣàdúrà nù. ọkọ ọ̀gá wa ọmọ báyìí wọn mú lọrin lẹ́yìn fẹ́ǹtì ṣé bẹ́ẹ̀ kọ́ ajé tún mọ bí ọmọ báyìí wọn mú lẹ́yìn fẹ́ abẹ́rẹ́ rí nǹkan ẹ̀yìn ẹjú ẹ̀yìn ẹ̀yìn àtijọ́ náà lẹ́yìn tí ń ṣe kẹ̀ǹkẹ̀kẹ̀ǹkẹ̀ jàmáà wa a kú oríire o n tó dùn mẹ́mi jù ni pé àáfàá dárú àrà ẹ̀ gbogbo bí àáfàá mọ̀ ni àwọn àáfàá tí wọ́n pè ní ọ̀lẹ́ńtẹ̀lá àáfàá àsálàlágbára kí wọ́n sáré kò ní rí àtẹ̀lé mọ́ bàbá tó jòkó tó gẹ̀fìlà ẹ̀ mọ́ wọn ni ó sí Admiral Fọláyẹn ọ̀gá CNS wa Olùgàní Adékẹ́yìn ọ̀gá àwọn nù lẹ́yìn tádékẹ́yìn ṣe báyìí lẹ́yìn rẹ̀ náwó jòkó wọ́ọ́rọ́ ọlọ́mọdé àdíjàrú àwọn tó bá lẹ fóònù méjì àwọn tí ó kún bíi nísìn wọ́n pọ̀ ju àwọn táwọn ń bì lọ irú jòkó yìí ni a wá Major General mbẹ́mbí o multi-million ni a wà ní o ẹ̀yin lẹ wá kún ọjọ́ ṣé Lukman ṣé lè yí ò tó ní yìí fáwa ó tó ní yìí fún wa ẹ bú aṣọ ẹ̀ kúrò lára àwọn àfa aṣọ ẹ̀ kíni níbi kéwù
adúpẹ́ fọlọ́run alhamdulillah. ẹja tẹ́wọ́ àdúrà fún wọn. ẹja tẹ́wọ́ àdúrà fún wa. bàbá wa àgbà ìmáàmù wa àgbà bàbá wa àgbà ìmáàmù wa àgbà. wọ́n ti wá bí wọ́n ti lọ bàbá ti lọ lé. ọlọ́run tí wọ́n máa bẹ dáadáa bàbá ẹ̀mí àwa bí arípìyẹ wọn arímàdìbò gbogbo ẹ̀yìn láàrí àti rí palace rẹ́gẹ́dẹ́ ọlọ́run tí wọ́n máa bẹ dáadáa bẹ dáadáa. gbogbo àfáà ló kún bí ọlọ́run wọlé ànábì wa Muhammad Ànábì wa Muhammad. ọlọ́run jẹ́ àjọ máa bẹ àjọ dáadáa máa bẹ dáadáa. bàbá wo oníkan bàbá wa oníkan. Ash-Shaykh wa bil bayti wal mas'ad. وبالبيت والمسعى وزمزم والصفا lórí tẹ́ ẹ dánwò yẹn ní ṣòfò. وبالحرمين ẹ ṣe àmì ni. آمنين من الأسواق sa'altuka. سألتك بالكتب التي منك أنزلت وبالمرسلين Ambassador. المنقذين من البلوى àwọn ajáde láti wàá máa tọrọ àlùbáríkà fún wọn nísìnyí. وبالعلماء a máa tọrọ àlùbáríkà fún wọn. العاملين بعلمهم وبالأولياء السالمين من الدعوات mo ń wo ní Manchester mo ń wo gbogbo eré tí ń wo káàkiri. وبالمسجد الأقصى Baba Khalifa وبالجبل الذي ẹ jẹ́ ẹjẹ́ àtọrọ fún wọn. تحط عليه kí ọlọ́run jẹ́ kó sàlékún àlùbáríkà wọn. سيئات كما Ṣé òun nìkan? يرى ń tẹ́ ṣe nísìnyí náà bó lọ wí. وبالمسجد الأقصى ìyá wa Hawa. وبالجبل الذي rárá ẹ má mọ owó wa ń jẹ. تحط ta ló wà ń bẹ̀ wá gbà. عليه àwọn ọ̀gá wa náà. سيئات lọ́dọ̀ Alhaji àgbà. كما يروى àwọn tí a mú chalk tí a kọ́ a lójú blackboard nù. وبالعلماء العاملين lọ́dún tí a ti Misra dé. بعلمهم bàbá alájẹgà wa sàwọn àkàtì àwọn ẹ̀ka jiná nínú èdè àwọn akọ àjọ àwọn ni wọn ní kò mọ train wa nígbà yìí. وبالعلماء lárúbáwá ń bẹ. العاملين بعلمهم kò ní mí la láti fi ọ̀gá tiwa ṣèbá ti débi tá à ń lọ ní tiwa. وبالأولياء السالمين من Ambassador ya. الدعوات ẹlòmíì olóhùn lọ́gàá wọn gbà tó ti dépò irọ́ lọ pa ọ̀là nǹkan tó gbọ́dọ̀ wọn kọjá kó tó dé èèyàn láyé. وبالبيت والمسعى وزمزم والصفا eléyìí owó àlùbáríkà ni àfàwọn aníjọ́sì ti ń bọ̀ fà Yusuf láti Jos àwọn tẹ́wọ́ pàdé mi nígbà tá a wá Jos níjọ́sì wọn ní gbòkú yín wálé wọn ò sì ní jí yín gbé. للعاملين من الأصوات gbogbo ẹ̀ tó bá mọ̀ wọ́n rí ni ó jáde wá dá mi lóhùn. وبالعلماء العاملين بعلمهم ẹni bá mọ̀ wọ́n rí mo pé o. وبالأولياء Ambassador wa السالمين 10,000. من الدعوى أنا قادري الوقت Abdul Qadiri عبده لقادري ukanna وكنا بمحيي الدين والعصر كيلاني gbọ́tọ̀ bá mọ̀ wọ́n rí báńkọ́ bó lọ́wọ́ ọmọ rẹ̀. أنا قادري الوقت عبده لقادري ṣé wo ní kánú. وكنا بمحيي الدين والعصر كإلهي بمحيي الدين ẹ̀yin ọ̀rẹ́ wọn dà. مولى العناية ẹ̀yin ọ̀rẹ́ wọn dà. تفضل علينا بالرضا والكرامة بحرمة عبد القادر الجيل الذي له رتبة تعلو على كل رتبة. ẹ̀yin ọ̀rẹ́ wọn ibi ẹ̀rí ẹ̀bùn lówó tẹ́ fún ṣùgbọ́n wọ́n yẹ ẹ̀ máa ti ń fi ṣe ẹ̀ máa kọ́ owó àlùbáríkà tiẹ̀ kọ́. وأمريا أمر الله إن قلت كن يكن
admiral wada. Fakulun bi amurillahi fahkum bi kudrati. mo ń retí àwọn ọ̀rẹ́ wọn mẹ́wàá Bẹ́ẹ̀ni. tí ó mú 10,000 déwájú mi báyìí ó kéré jù ni o Ayakumullah. pé ọlọ́run jẹ́ kó fàlùbáríkà sí i kí ló kọ́ tí ó yá tátún ni Ana. kò sọ̀rọ̀ wọn mi máa ń bí. Qadiri yulwakiti. mọ̀ bọ̀. Abdul Qadiri. Ukana bimuhyidini wala silu kailani. sáwọn ọ̀rẹ́ wọn ti lọ ilé tán ni àwọn àáfàá ló kàn kún bí àbí ọ̀rẹ́ wọn lẹ́yìn náà ó yá owó kọ́lọ̀ ń fàlùbáríkà sí i dà. Ana Qadiri yulwakiti. Abdul Qadiri. Ukana. àwọn olólùfẹ́ wọn dà. Muhyidini wala silu kailani. mufti bá mú 50,000 níbẹ̀ yẹn ana kínni. Qadiri yulwakiti. ẹ kó síwájú bàbá wa nísàlẹ̀ kòtò gbogbo àwọn àáfàá rárá ẹ dá tiẹ̀ padà fún wọn. àwọn àáfàá tí wọ́n ti kò ní mi àwọn àáfàá tí wọ́n wá ẹ bá ń pín fún wọn. Abdul Qadiri. wọ́n ti kò ní mi. Ganna bimuhyidini wala silu kódà kó ṣe náírà márùn-ún kailani. ẹ fún wọn ìfẹ́ làáfíjọ máa bára wa lò ẹnìkan ò lè kó nǹkan tán kí lè ó fà yóò ṣàgbákò a tún pàdé wọn wá disgrace yẹ ìgbádùn mọ̀ kí bó ń ṣe jẹ lọ àbùkù lòun ó kàn. Ana Qadiri yulwakiti. Abdul Qadiri. gbogbo ẹni tó bá ń kó mú wá nísìnyí owó àwọn àfáàní wọ́n ti kò ní mi. Kanna bimuhyidini wala silu kailani. nísìnyí báyìí ìyàwó wa máa jáde bọ̀. Ìyá ọmọ jáde bọ̀. ìyá Hawa ìyá wa Sayyida wa Hawa oníkàn. Wọ́n máa jáde bọ̀. ẹ máa bàbá ẹ rìlíìsì wọn fún wa nísìnyí ẹ bá ń sọ fọkùnrin tó wà mẹ́kọ̀ọ́ afẹ́sẹ̀ síkìrì fún wọn. Àwíyé àgbà. kó fún wa ní ìṣẹ́jú 5 péré. Bẹ́ẹ̀ni. àwíyé ó yá ẹ máa bọ̀ a fẹ́ lo àwọn ọmọ rẹ tó kó lẹ́yìn. Irinṣẹ́. ó yá ẹ máa bọ̀ ẹ máa bọ̀. Ìyá wa wọ́n ní ẹ máa bọ̀. owó tẹ ẹ bá ná fún ìyá wa nísìn olóòní nǹkan ẹ ṣe síkìrì fún ọ owó tí wọn ni fẹ́ náà ẹ ṣe síkìrì kí n gbọ́ ẹ wà á máa jó wọn wà á máa ná ẹ lówó ẹ máa kó lọ. ẹ̀yin lẹ́ni gbogbo owó. La ilaha illallah wa laysa siwahu lil abdi. La ilaha illallah wa laysa siwahu lil abdi. Ibadallah rijalallah a'inuna bi aunillah wa kunu aunana billah. Asana sobi fadilillah bi Qur'ani wa Jibrili wa Tawrati wa Injili wa ma fi ayi tanzili ainu dari jalala faya rabbahu ya rabbi wa ya gawsahu ya hasibi aziliya sayyidi karibi وهلكني بأهل الله أزلي يا سيدي كربي وهلكني بأهل الله لا إله إلا الله وليس سواه للعبد. مددت يدي إليك لكي تمد يديك يا ويا أشرك نور الله أشرك نور الله وظهر كلام الله وثبت أمر الله ونفث حكم الله آمنت بالله توكلت على الله على ما شاء الله وبلطيف سني الله وبجميل ستر الله
وبعظيم ذكر الله دخلنا في كنف الله حي قيوم دائم الله لا إله إلا الله الله لا إله إلا الله الله لا إله إلا الله الله أشرك نور أشرك نور أشرك نور أشرك نور الله وظهر كلام الله وثبت أمر الله ونفث حكم الله آمنت بالله توكلت على يا ربي fọwọ́mi lẹ́ni tó ti òpè kò lè ṣe rere. ṣé wọ́n yí dídì mi? bàbá ìmọ̀mọ́ àgbà ní ìlú ọ̀fà tiwa. ọba ṣe kàmálódì ní mi àlìyá dábí. ọmọ ṣe kàmálí ọdún ní mi aṣẹ́wó mi ìdí ní ìmọ̀nà ọ̀fà ṣòun náà mo ìdí ní ìmọ̀nà ọ̀fà sí wọn lèlè àti dàdí bàbá rẹ̀ bàkíyàtò sọ́ọ̀lì náà tó lọ lọ́jọ́ sí bàbá ìmọ̀nà ọ̀fà. ojú bá ti Zamani tàwa yóò ní bàbá. nǹkan mẹ́rin ni bàbá ìmọ̀mù kúkú fi yege. kálíkùn àkàndá ọlọ́run ni bàbá ó dájú. bàbá ìmọ̀mù ìṣẹ̀dá tí ó papọ̀ rárá mọ́ tiwọn. kúlùkùn ìwà tí oyin sì fẹ́ ní balọ́lá ìmọ̀pọ̀ ọ̀gbà àtọmọdé pẹ̀lápàlà ìlímọ̀ bó jẹ́ tí mi mọ̀ ẹ̀dùn oore. odò ìmọ̀ ní bàbá ìmọ̀ nílùú ọ̀fà. ọ̀pọ̀ ẹ̀wọ̀n lóyún ọ̀pọ̀ bọ́ọ̀bà tó fi ṣe ikú náà ká máa lè ṣàánú wa. àdàbíyàtọ̀ àbádíyàtọ̀ bí ṣe kìnnà tájúlẹ̀ lọ́dà. látàǹsà àṣìlàkàyà bàtà. ilima ila makantasi kule alimari asilole oso ìdíláríyá. bàbá bàbá méjì ṣe kùnà kàmá lè ṣàánú wa. àdàbíyàtọ̀ bàbá ìmọ̀ àbádíyàtọ̀ ní ṣe kìnnà gbàgbé bò ní ìpìlẹ̀ tajúlíyà dàbí ìpìlẹ̀ wa. tí wọ́n bá bí ẹ lè rè orísun mímọ́ ẹ pé jẹ́pẹ́ ẹni tó mọ̀ àtẹni tí ó bá mọ̀ wípé dání. onímọ̀ tó pọ̀ pẹ̀lú ládàbí ilẹ̀ ló bá wa. tí bẹ́lẹ̀ sì ti wà ìpínlẹ̀ wa wọn. dá ìyá pápá bàbá òbí ṣe ikú náà kà máa lè ṣàánú wa. àdàbíyàtọ̀ àdàbíyàtọ̀ bí ṣe kìlà dájúdájú. báwọn kan ti rú àmọ́ ti jẹ mí àlìyárí dì mí gbólélé àṣà dáwọn bíi nàkàfà kárò
Benaliya Jilimaliya ọ̀pọ̀ bàbá débi ṣe ìkùnà bàbá lè ṣàánú wa. Àdàbíyàtọ̀ àdàbíyàtọ̀ èso ìkìdá àjọládá. Àwíyá àgbà ọmọ Olúyọ̀ ló káre. Àwíyá àgbà ọmọ Olúyọ̀ ló ń bàdàn. Ọ̀yẹ̀lẹ̀ àgbà ọ̀yẹ̀lẹ̀ àgbà. Èmi là ṣe níbi ìtàwọn èèyàn pọ̀ rẹpẹtẹ. Ìgbéyàwó ọmọ tó gbọ̀gbọ̀ nílé. Àbíkẹ́ Àdé báyìí náà ń ṣe gbéyàwó ọmọ tó yanjú o. Alhamdulilayi ìfà ọmọ kan kò tó fẹ́ra. Ọkọ ẹ̀ ó kó mẹ́àwó rẹ̀ dání. Ìyàwó má bẹ̀rẹ̀ kó lólùfẹ́ rẹ̀ mọ́ra. Ẹ̀kọ́ níbẹ̀rẹ̀ ṣe ló padà dé títọ́. Pàdé mi ní ìtì lọ́jọ́ Sunday ti kọjá o. Ẹ ti dọ̀kan wọ́n ti so ìbọ̀ ẹyẹgẹ. Ìgbéyàwó aládùn alóyè. Àbíkẹ́ Àdé ẹgbẹ́ta nana wà òkú oríire. Gbàmí alákùnrin náà mi. Ó kí kalẹ̀ bàbá mi ṣe ìsílẹ̀ mọ́nà mi Àyìnlá wa. Alákùnrin náà mi. Ìbànújẹ́ mi kọ́ yìí. Alákùnrin ẹ̀yin ní ẹ̀nà ẹ̀yin ní ẹ̀ni. Ẹ̀yin náà lọ máa tó bá tó dín ní ọ̀la. Àbíkẹ́ Àdé Gbàmí Àyìnlá kó bára kúnú mi. Ṣé Sùlẹ́mọ̀ náà mi? Alákùnrin ní kí bàbá mi. Ṣé Sùlẹ́mọ̀ náà Àyìnlá? Èmi lẹni táàtì òpè kọ́ lè ṣe rere. Láàrin ọ̀rẹ́ ṣé náà má fi mi ṣe yẹ̀yẹ́. Ẹnikẹ́ni kí ni mò ń kí lọ́wọ́. Mo lè jáde lásọ̀kọ̀ ògbẹ́. Ó tẹ àárọ̀ kò kí n bá tó san. Àyìnlá ṣùgbọ́n nísàyìn aṣọ tó wù mí mo fi sára. Ẹ̀wẹ̀ nù lẹ̀ ẹ̀wẹ̀ nù kọ́. Mo lè jẹun lẹ́ẹ̀mẹ́fà kí lẹ́tẹ̀ lè ṣu. Èmi tó sọ pé kọ́tà kan fi àtúgbà. Òṣòyẹmí sọ́dàjì tọ́nà ẹ̀ ṣeun. Òṣòyẹmí owó bàbá alágbẹ̀mí. Alákùnrin ní kí bàbá mi. Ṣé ìṣẹ́yìnmọ́ náà mo ti kí. Ẹ jẹ́ kí bàbá mi. Aládìyó mi. Àdìyó kan bí gbá. Ọkọ nana ayọ̀ mi Àbíkẹ́ Àdé mi. CCTV mi. Àbíkẹ́ Àdé ajá ayọ̀ mi Ayáládìyó wa. Àbíkẹ́ òkú oríire Ayáládìyó wa. Bàmí bàbá máa lẹ̀ máa bá. Ẹ bá ń kálù wá gbà bàmí bàbá. Kéwùdọ̀wọ́ kéwùtì dọ́là ló jẹ́ àwa dúpẹ́. Kéwùdọ̀wọ́ kéwùtì dọ́là ló jẹ́ àwa dúpẹ́. Yùsọ̀sí bàmí gbọ́gbọ́. Òrà ṣọ̀bọ̀, òrà ṣọ̀bà, òrà ṣọ̀jòyè dísẹ́ǹsì. Aṣọ alálùfà àgbọ̀n ni ẹ̀kí dísẹ́ǹsì. Bí dísẹ́ǹsì ṣe ń náwó ní bàmí dágbà ń náwó. Ó sanwó mi àmọ́dá ó máa láti ṣe. Dísẹ́ǹsì ẹ ò tí ì ránṣọ àwíyé àgbà o.
ajibura imọ̀ dísẹ́nsì àtòlùkọ́dìrì oṣù máa bá mi ràn bá mi gbágbá ẹ bá ń pè àbá mi ẹ bá mi pè. bàbá ń gbàgbà lẹ́kọ̀ọ́ níbẹ̀ yẹn. ẹ bá ń pè àbá mi ẹ bá mi pè. bá mi gbágbá lálẹ́ bá mi ẹ bá mi pè àbá mi. ẹ bá mi pa bá mi ẹ bá mi pè. bàbá ẹ bá ń pè àbá mi ẹ bá mi pè. bá mi gbágbá lálẹ́ bá mi ẹ bá mi pè àbá mi. Ibu máa ṣe bàbá mi ẹ bá mi sọ. Tó bá bẹ̀rẹ̀ aṣọ tó yẹjú, tó bẹ̀rẹ̀ bìlà tó yẹjú. Wọ́n bá bí sẹ́ǹsì lòun láta aṣọ tó yẹjú, aṣọ tó pọ́jú owó. Bí sẹ́ǹsì, bí sẹ́ǹsì, bí sẹ́ǹsì, bí sẹ́ǹsì. Nípa ẹ̀bẹ̀ bí sẹ́ǹsì. Wọ́n taṣọ bá dísẹ́ǹsì. Wọ́n rántí jò dísẹ́ǹsì. Àwọn lọ́rọ̀ ṣọ̀bà báwo ní kọ́. Àwọn lọ́rọ̀ ṣọ̀bà báwo ní kọ́. Wọ́n rántí pé fáyà bọ̀nà wà ìlà. Ètò ti kún fáyà bọ̀nà wà ìlà. Ẹ bá ń kí dísẹ́ǹsì. Ó máa rán tàwí